gbajúmọ̀ olóṣèlú ìpínlẹ̀ Èkìtì ni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ náà, ìyẹn olóyè Ayọ̀délé Fáyòsé ẹni tó pèèyàn túmọ̀ sí Òṣùkùmọ̀lẹ̀, ó mà ti tú àṣírí báyìí o. Ó ti jẹ́ kó di mímọ̀ wípé ìwọ́de tó ń bọ̀ táwọn ọ̀dọ́ fẹ́ ṣe lórílẹ̀‐èdè láàrin ọjọ́ àkọ́kọ́ sí ọjọ́ kẹwàá oṣù kẹjọ tá a wà yìí, ìyẹn the 1st of August to 10th of August 2024, ó ní ìwọ́de náà ìwọ́de tí wọ́n fẹ́ lò láti fi fipá gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni. Ṣé gbogbo orílẹ̀-èdè ló ti ń rọ́ kẹ̀kẹ́ ló ti ń mìtìtì fún ọjọ́bọ̀ yan ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí tí ìwọ́de láti fi ẹ̀hónú hàn lórí ìnira ibi àti ọ̀wọ́n gógó tó gba Nàìjíríà látìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbàjọba lọ́dún kan àti oṣù méjì sẹ́yìn ni yóò bẹ̀rẹ̀. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn Channels TV nínú ọ̀sẹ̀ tá a wà yìí lọ́jọ́ ajé tí ṣọjọ́ Monday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún tá a wà yìí, Fáyòsé tọ́pọ̀ èèyàn tó mọ̀ sí Òṣùkùmọ̀lẹ̀ wà ó jẹ́ kó di mímọ̀ yìí pé ìwọ́de náà àwọn èèyàn máa ń tó wà lábẹ́, ó láwọn alágbára kan ló sápamọ́ sẹ́yìn ẹ̀. Nǹkan tó sì fẹ́ fi mú jáde ń bẹ̀ ò ní láti jẹ́ kí àwọn ológun kan wá gbàjọba. Èèyàn bí ìwọ́de náà bá di tó ní wàhálà tí wọn yóò sì parọ́ fáwọn oní sójà pé agbára ìjọba Tinubu ò ká ìjọba Nàìjíríà mọ́ kí wọ́n gba ìjọba lọ́wọ́ ẹ̀. Fáyòsé wá jẹ́ kó di mímọ̀ pé tí kì í bá ṣe àbòsí, ó ní nígbà tí Buhari tó ṣe ìjọba ọdún mẹ́jọ ẹ̀, ó ní ìnira le koko, òun pariwo títí nígbà náà wọn sọ̀rọ̀. Olóṣèwá jẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ lu ọdún kan lórí àlééfà ni wọ́n fẹ́ fi ìwọ́de gbàjọba lọ́wọ́ ẹ̀. Ó ní bí èèyàn bá fẹ́ ṣàbòsí, bí èèyàn bá fẹ́ sọ̀rọ̀ lórí ìjọba kan bóyá ó dáa bí ò dáa, ó ní ó dìgbà tẹ́ni náà bá lo ìlàjì ọdún tó yẹ kó lò kí èèyàn tó lè dájọ́. Ó ní ìdí èyí, ó dìgbà tí Tinubu bá pọ́dún méjì lórí àlééfà kí èèyàn tó lè sọ bóyá ó ń ṣe dáadáa tàbí kò ṣe dáadáa. Òṣùkùmọ̀lẹ̀, irúnmọlẹ̀ tó jẹ ìrẹsì gẹ́gẹ́ báwọn olólùfẹ́ tó ṣe máa ń pè é, ó wá jẹ́ kó di mọ̀ pé ní tó yẹ káwọn èèyàn ronú sí báyìí ni pé ọdún bíi mẹ́fà tí Jonathan ìyẹn ọ̀mọ̀wé Goodluck Jonathan fi ṣèjọba orílẹ̀-èdè yìí, ó ní báwọn èèyàn ṣe ń ṣépè fún náà ni tí ebi wà ń lù táwọn èèyàn ń bú. Onígbà tí Buhari náà tún dé, ìjọba Jonathan náà kọ́kọ́ ń sọ pé ó burú jù tẹ́lẹ̀, nígbà Buhari tó dé wọ́n náà tún sọ pé ìjọba Buhari burú ju Jonathan lọ tí ebi ìṣẹ́ àtòṣì gba gbogbo Nàìjíríà. Ó ní Tinubu náà tó lọ́dún kan báyìí wọ́n ti ń sọ pé ìjọba ẹ̀ ló burú jù ti Buhari àti Jonathan lọ. Ó lè túmọ̀ sí pé nǹkan kan ṣẹlẹ̀ tí kìí ṣe Buhari, Tinubu àbí Jonathan ló fà á. Ó ní nǹkan ló yẹ ká ṣèwádìí ká wọ̀nà àbáyọ sí i, nítorí pé bí Tinubu bá tún kù ńbẹ̀, ẹni tí ó tún bọ́ bẹ̀ ìnira yóò tún ju tiẹ̀ lọ, táwọn èèyàn á máa sọ pé ìjọba Tinubu ó tún dáa ju tiẹ̀ lọ.